ṣọpẹ́ ìyìn ló yẹ Jésù ọba wa ọba tó fún wa lálàáfíà o ó dá mi sí o ó dá lé mi sí. Madam Florence Olajumoke Adebimpe aya Táíwò mo bá ọ dúpẹ́ mo bá ọ kọrin ọpẹ́ f'Olúwa ọba tó dá ọ sí tọmọtọmọ. Aya late Ẹ̀dà Ọládìran Táíwò ìyẹn ìjìrí ará àsokùn ẹdúnjọ gbígbá láńjẹ ẹdún tí ń jó lórí igi rẹ́fẹ́rẹ́fẹ́. Mo bá ọ dúpẹ́ mo bá ọ yọ̀ tó pọ̀. Ẹ̀dá tó bá ń bẹ láyé tí bá ń bẹ láàyè tí ò bá lè dúpẹ́ ajẹ́pẹ́ nítọ̀ àwọn ọmọ tí ń ṣe ni. Ìyá wa ọmọ 80 ọdún lókè èèpẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́. Gbogbo ọjọ́ 28 oṣù karùn-ún lọ́jọ́ tá a bí ọ. Àìmọye ẹni ẹjọ́ wáyé lọ́jọ́ kan ṣoṣo tí ò sí láyé mọ́ ikú ti já wọn kulẹ̀ ní rògbàrògbà. Mo bá a dúpẹ́ o. Madam Florence Olajumoke Adebimpe mo bá ọ kọrin ọpẹ́ f'Olúwa ọba tó dá ọ. Ikú òjijì ò wá nípa ọ lọ́lá Olúwa ọba ò ní ṣọ̀fọ̀. Gbogbo ọmọ tó bí pátápátá ni wọ́n ní kí n máa kí ọ lẹ́gbẹ̀jẹgbẹ̀jọ. Wọ́n ní màmá wa o àṣeyí sáàmọ́dún ọdún ayọ̀lẹ́ mọ̀ ṣe lágbára Olúwa. Àtàwọn tí ń bẹ ní Nàìjíríà àtàwọn tí ń bẹ lókè òkun pátápátá ni wọ́n ń kí ọ. Wọ́n nínú wọn dùn púpọ̀. Wọ́n ní kó o gbó kó o tọ́. Wọ́n ní màmá wa ogbó rẹ ò ní ráre àbùkù ò ní kàn ọ́ ò ní tẹ́ o. Wọ́n lọ ní sọ́kú àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà. Wọ́n lórí yín ò ní burú màmá. Wọ́n láyé yín ò ní doríkodò bí ẹ̀rọ afami. Àsìkò yín tó ti ń dùn yìí Ọlọ́run ọba ò ní jẹ́ ó kan láéláé. Wọ́n ní kẹ́sàmí wìtìwìtì. Ẹ ó dàgbà bí ará òórọ̀. Kẹ́ ẹ gbó bí olúgbógbó ti gbó. Wọ́n ní kẹ́ ẹ gbó bí olúgbógbó ti gbò. Wọ́n ní kẹ́ ẹ gbó bí àgbàkan tó gbógbógbó tó fọ ọmọ owó sagbára. Ọmọ owó gbógbógbó ọwọ́ yọ ọ̀dọ̀ kìíní. Àníkú owó àníkú ọlá àníkú ọrọ̀ àníkú àlàáfíà àníkú ẹ̀mí gígùn ni ó mọ jẹ́ lọ́dọ̀ tẹ̀yìn. Elédùmarè wà ní jẹ́ ẹ̀kan dúkú lọ́lá Olúwa ọba ẹ̀ ó jèrè. Ìyá wa o ẹlẹ́yinjú ẹ̀gẹ́ ni mò wí o. Abẹ́yín funfun bí àlárì ẹlẹ́yinjú ẹ̀gẹ́ ni mò wí o. Èyí fún jọ̀wọ́ awẹ́lẹ́wà lóbìnrin. Ìbàdí àrán ìbàdí ìlẹ̀kẹ̀ dúdú yẹmí adúmáradán ẹlẹ́yinjú ẹ̀gẹ́ olójú èdè olójú oge onímú oge eléyín oge ẹlẹ́sẹ̀ oge alára oge gbogbo ara oge ní mi ní jọjọ́ mi ní. Ìyá tó mọ́ lára bí àlárì ni mò ń wí. Ẹni ọkùnrin pàdé wọ́n ní bẹ́lẹ̀ yóò bá jáya ẹni a sì jálé ẹni. Ìyá at 80 bẹ́ẹ̀ bá ní ẹ sáré ọmọ ọdún 10 ò lè sáré bá a. Ìyá tó dáa tó rẹwà púpọ̀. Ó yá ẹ jẹ́ kí n palùdà torí mo fẹ́ lọlé bàbá rẹ. Ìfẹ́ ò dáyé ìfẹ́ ò yè ẹ jẹ́ kí n palùdà lókù. Ilé Ifẹ̀ ni orírun ayé ìlú Oòduà bàbá Yorùbá. Ọmọ onífẹ́ Ọọ̀ni ìfẹ́ ò yè ìfẹ́ ò dáyé ni mo wí o. Ọmọ lọ́dọ̀ kan tẹ́rẹ́rẹ́ ọmọ lọ́dọ̀ kan tẹ̀rẹ̀rẹ̀rà odò tó sàn wéréke yóò mọ sàn wéréke. Ó dá ìkùlé ọ̀sílẹ̀ ó dá bàtà ó dá ìkùlé adélàwẹ̀ ó dòkun. Onípele ojú ò gbọ́dọ̀ bu mú abàjà ò gbọ́dọ̀ bu sẹ́sẹ̀. Ògẹ́dẹ́gẹ́dẹ́ onísànbọ̀rọ̀ ni ó pọnmi odò náà gbẹ. Sànbọ̀rọ̀ wù mí ẹjẹ́ bí ìdẹ́dẹ́ ó máa bá lábẹ́. A kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni a kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Oyè. Tóńgá tó ń bẹ̀rẹ̀ là kí wọ́n nífẹ̀ẹ́ Òtólú. Bá a bá kí wọ́n nífẹ̀ẹ́ a kì í tábẹ́rẹ́. Ojú bíntín ni wọ́n fi ń wo ni. Mo kọ́ba nífẹ̀ẹ́ mo làkún ọba nílò sẹ́sẹ́ fún. Àdìmúlà wọn lápálàdò. Bàǹtẹ́ gbọ̀rọ̀gbọ́rọ́ ní múfẹ́ wù mí. Tẹ̀gí ọwọ́ àti tẹsẹ̀ káfárí apá kan dápá kan sí. Yéèpà òòṣà aṣọ funfun nẹ́nẹ́ ẹmu funfun nẹ́nẹ́ ló múlé onífẹ́ wù mí. Àpálárí ẹni àpáládọ̀ ènìyàn ẹbọ ojoojúmọ́ ló múlé wọn sú mi lọ. Ẹ̀yin lọmọ ní fìtílà rẹ́bẹ́tẹ́ iná kì í kú níbẹ̀ tọ̀sán tòru. Ibẹ̀ ni bàbá wa gbé kawọ́ ẹ yọ. Ọmọ nílùú kan olùkàn tí wọ́n ń fawọ́ ẹkún ṣe. Akẹ́tẹ̀ǹpẹ́ tí rin ni wọ́n fi ń sọsán rẹ̀. Onípele ojú ò gbọ́dọ̀ jò alábàjẹ́ ò gbọ́dọ̀ yẹsẹ̀. Kìkìdá onísànbọ̀rọ̀ ni ó jolù náà ya. Ògún òsè dágbé
bàbá ta ni ò mọ̀ pé irin ti pọ̀ lágbẹ̀dẹ ìwọ tó sọdún yìí wàá ṣe tẹ̀mí lágbára lọ́wọ́ olúwa ọba màmá mi Florence o jẹ́ kí n lọ sí Ìkọgùsì nílé ọkọ rẹ ọkọ tó fẹ́ ọ ni mò ń wí o ìlú tá a gbé lómi tútù àtomi gbígbóná ojú ọ̀run tẹ́yẹ fò ìkan òsì kọlura wọn ẹni tó bá dé Ìkọgùsì irú ẹni bẹ́ẹ̀ ló léròyìn ẹ̀yin lọ́mọ olómi nílá wọ́ọ́rọ́wọ́ bí orírun ìyálẹ̀ta olómi tútù níníní bí àmúrẹ̀ fún ìsàlẹ̀ àmù omi ni mo tẹ̀ kí mi sí ìtẹ̀yẹrìn mo kí ọ̀hún Ìkọgùsì olókùúta wẹ́ẹ́rẹ́ òkè gbákè òkúta wẹ́wẹ́ gún ni lọ́sẹ̀ ẹ̀ẹ́dùn ni ìlú omi gbígbóná àtọmi tútù ni mò ń wí o màmá mi ọ̀wọ́n Madam Florence Olajumoke Adebimpe Taiwo ọmọ rẹ tí ń bẹ lókè òkun ó ní mo míìsì rẹ gidi màmá mi ọ̀wọ́n wọ́n wá lẹ́yìn tẹ́ ẹ sọ́dún yìí wọ́n lẹ́sẹ̀ tẹ̀mí ìlágbára lọ́wọ́ olúwọba wọ́n ní òdòdó ayọ̀ yín ò ní rẹ̀ dànù. abiyamọ tí kì í sùn lọ Olódùmarè mo mọ̀ pé wá èyí tó ṣe láyé mi rèé gbọ́pẹ́ mi gbàyìn mi Jésù Kristi ó ṣe Olúwa. kí ló yẹ Olúwa bí kò ṣọpẹ́ ìyìn ló yẹ Jésù ọba wa ọba tó fún wa lálàáfíà o ó dá mi sí o ó dá lé mi sí. Madam Florence Olajumoke Adebimpe aya Táíwò mo bọ́ ọ dúpẹ́ mo bọ́ ọ kọrin ọpẹ́ f'Olúwa ọba tó dá ọ sí tọmọtọmọ aya late ẹ̀dá ọ̀làdìrán Táíwò ìyẹn ìjìrí ará àsokùn ẹdúnjọ bí gbálánjẹ ẹdún tí ń jó lórí igi rẹ́fẹ́rẹ́fẹ́ mo bọ́ ọ dúpẹ́ mo bọ́ ọ yọ̀ tó pọ̀ ẹ̀dá tó bá ń bẹ láyé tí bá ń bẹ láàyè tí ò bá lè dúpẹ́ ajẹ́pẹ́ nítọ̀ àwọn ọmọ tí ń ṣe ni ìyá wa ọmọ 100 ọdún lókè èèpẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́ gbogbo ọjọ́ 28 oṣù karùn-ún lọ́jọ́ tá a bí ọ àìmọye ẹni ẹjọ́ wáyé lọ́jọ́ kan ṣoṣo tí ò sí láyé mọ́ ikú ti dá wọn kulẹ̀ ní rògbàrògbà mo bá a dúpẹ́ o Madam Florence.